Ẹ káàárọ̀ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ mi. Mo dẹ̀ kí wa káàbọ̀ sí orí ètò UTME series. So níbi tí a ti ń ṣe gbáradì fún àwọn tó ń gbáradì fún ìdánwò JAMB tí a mọ̀ sí UTME. Tá a dẹ̀ ṣe rọ̀ àwọn tó jẹ́ ọmọ WAEC àti NECO náà káwọn náà máa darapọ̀ mọ́ wa pẹ̀lú. So pẹ̀lú ògo Ọlọ́run bá máa tẹ̀síwájú níbi tí abẹ́ ẹ̀kọ́ náà dé lánàá. Ẹ rí pé lánàá a bẹ̀rẹ̀ polygon, a dẹ̀ ṣàlàyé triangle àti àwọn ẹwà oríṣiríṣi tí a mọ̀ sí properties eléyìí tí ó sodo sínú triangle. So lára àwọn ẹwà náà tá a ṣàlàyé lánàá náà ni pé kí ni o, tẹ́ bá ro gbogbo àwọn interior angle ni àwọn angle tí ń bẹnu polygon kan. Ká pé bá ní triangle kan báyìí o, tó jẹ́ pé angle kan rèé o, tí angle kan rèé o, tí angle kan lélẹ̀. So ìròpọ̀ àwọn interior angle yẹn àníyàn mọ̀ jẹ́ 180 degree. So ti máa àwọn ABC yẹn aláwọn ní interior angle. Tí bá ní angle mìíràn bí báyìí, so ti òun ní exterior angle. A ní exterior angle yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o, two opposite interior angle nínú àwọn òfin. Eléyìí tá a ṣàlàyé lánàá nìyẹn, a ṣàlàyé ti isosceles triangle náà bákan náà wẹ̀. So ṣùgbọ́n lónìí a tún mọ tẹ̀síwájú pẹ̀lú polygon mìíràn. Ká má gbàgbé o pé tá a bá ní polygon plane shape kan lòun náà, ṣùgbọ́n a ṣàlàyé fún wa pé yóò mọ ní kíni, ó lè mọ ní sáìdì mẹ́ta tàbí sáìdì tó ju mẹ́ta lọ. So tí yé bá wọn, a dẹ̀ ti mọ̀ pé tó bá ní tá a fi mọ fọ́ọ̀mù plane shape náà, òun náà ní tí a mọ̀ sí straight line, kò gbúdọ̀ jẹ́ curve. Tó bá ti jẹ́ curve kìí ṣe kíni mọ́, kìí ṣe plane shape mọ́, torí plane shape wà pé 2 dimension ni. So tí yé bá wọn, so 2 dimensional ni, mo rò bóyá wa. So a tún ṣàlàyé bákan náà wẹ̀ pé tá a bá ní plane shape wa yóò mọ wà closed. Òun náà ní pé kò ní mọ yanu sílẹ̀. Kódà tó bá jẹ́ pé n tó da polygon mi, so tí yé tó bá jẹ́ pé straight line náà ni, báyà mo nírú nǹkan báyìí, ṣùgbọ́n bó ṣe yanú lẹ̀ yìí, kìí ṣe kíni o, kìí ṣe polygon, torí polygon yóò gbọ́dọ̀ ṣe kíni o, yóò gbọ́dọ̀ panudé. So yóò gbọ́dọ̀ panudé, ó dàbí pé kíni o, ìyá panudé èsìsì ń bọ̀ nù. So tí wà ajá sí pé lè ní mo jẹ́ kíni, kò ní mo jẹ́ polygon. Nù ta tún ṣàlàyé lánàá, tẹ́ bá gbàgbé bákan náà wẹ̀, òun náà ni pé polygon ó lè jẹ́ regular, adẹ̀ṣìlẹ̀ ní kíni o, alẹ̀ ní irregular polygon. Bó láṣe máa mọ regular, aláàmà ní regular polygon tó bá jẹ́ pé gbogbo àwọn sáìdì rẹ̀ wọ́n dọ́gba ní length. So tí bá ń pè ní tí sáìdì aláwọ̀kọ́ bá jẹ́ ní sáìdì ẹlẹ́ẹ̀kejì ó jẹ́. So tí ẹ bá ń, so tàbí gbogbo àwọn angle rẹ̀ náà bá ṣe kíni o, tí wọ́n bá dọ́gba. Ẹ rí pé nínú àwọn polygon tí mo fún wa, mo ní tá bá ní triangle. So triangle ní special type of triangle kan tó jẹ́ pé kíni o, tó jẹ́ pé ó wà regular. A ní regular triangle, òun náà ní equilateral triangle. Ẹ rí pé equilateral triangle lélẹ́yìí o, àwọn ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta wọn ó dọ́gba. Àwọn angle mẹ́tẹ̀ẹ̀ta bákan náà wẹ̀, wọ́n ṣe kíni o, wọn ó dọ́gba. So tí bá tá bá nírú nǹkan báyẹn, a máa pè ní kíni o, a máa pè ní regular polygon. Nínú ta tún ṣàlàyé náà lánàá, òun náà ní pé kíni o, polygon wa ó lè jẹ́ convex o, ó dẹ̀ sì lè jẹ́ concave. Àníyàtọ̀ méjèèjì òun náà ní pé kíni o, tó bá jẹ́ pé kan ń ká wọnú, so tí yé bá òun ní concave nìyẹn. Tí kan wá ń ká wáta, òun ní kíni o, òun ní convex. Tàbọ́nà tẹ́lẹ̀ gbọ́yé ní pé kíni o, tá bá ní convex polygon, gbogbo àwọn interior angle nú convex polygon yẹn inú kó jẹ́ pé acute ni wọ́n tàbí obtuse. Ẹ̀dẹ̀ mọ́ gbàgbé kí la pé acute angle làwọn angle tó kéré sí 90 degree, obtuse angle làwọn angle tó kéré sí 180 degree. Ajá sí pé convex òun náà ni pé kíni o, kò ní mọ sáwọnú débi pa máa rí kíni o, a máa rí angle tó ju 180 degree lọ. So tí yé bá wọn, so tẹ́ bá ní polygon kan tẹ́ pé gbogbo àwọn interior angle rẹ̀, so tí yé tí ó bá ju 180 lọ, kò tó 180 tàbí kò ju 180 lọ, a máa ṣe kíni o, a máa pè wọ́n ní convex polygon. Rí concave,
òun náà ni kápẹ́ bá nírú nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe ẹ rí pé kí ni o ọkà wọnú ìka wọnú rẹ̀ ẹ rí pé angle kan lé tẹ́ bá wo angle yìí ẹ rí pé angle yìí ó ṣe kí ni o reflex angle ni o tóró gu kí ni lọ ó ju 180 degree lọ so ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá yé wa àti mọ̀ yàtọ̀ tó wà láàrin convex àti concave adẹ tí mọ̀ pé polygon wa lè jẹ́ regular ó dẹ̀ lè jẹ́ irregular ẹ pé mo fún wa láwọn special polygon kan lánàá tọ́lá mọ orúkọ wọn pẹ̀lú iye side tí wọ́n ní mo ṣàlàyé fún wa pé tó bá yẹ pé a bá ní side mẹ́ta o 3 sides a máa ní tí a ń pè ní kíni o triangle so tí bá a máa ní triangle òun la ṣe lánàá a ní tó bá yẹ pé side mẹ́rin a máa ní quadrilateral tó bá jẹ́ márùn kọ́ a máa ní pentagon mẹ́fà hexagon àbùkátà láti mọ̀ kọ́ngbà tá a ti kọ́ lánàá méje ńkọ́ heptagon so mẹ́jọ octagon mẹ́sàn-án nonagon mẹ́wàá ńkọ́ decagon mo ní lẹ́yìn síwájú mẹ́wàá mọ́kànlá síwájú ẹ̀ bùkátà láti mọ orúkọ wọn ẹ kàn mọ́ fi wọ́n tì sí iye side tí wọ́n ní mọ̀ pé tó wáyé pé 11 side ló ní ajá sí pé bùkátà láti máa wó kọ fún bàtà wọn pé 11 side polygon ìjẹ́ tí ẹ̀rẹ̀ bá yé wa ọ̀ kálọ̀ mọ́ gbogbo polygon pátápátá la lè mọ yọ triangle nù wọn quadrilateral a lè mọ yọ triangle nínú rẹ̀ a lè rí triangle méjì yọ ń ṣàlàyé bá ṣe rí yọ pentagon a lè rí triangle yọ nù òun náà nonagon gbogbo polygon tẹ̀ bá rí kẹ́ni ẹ lè rí triangle yọ láti inú wọn pẹ̀lú eléyìí máa fi mú òfin wá bó láṣẹ mọ yọ triangle láti inú kíni polygon ṣe pé a mọ̀ pé nísìn tí n bá ti lè yọ triangle bóyá nínú polygon kan ajá sí pé mo lè mọ in tí ó mọ jẹ́ sum of interior angle polygon yẹn torí mo ti mọ̀ pé ìròpọ̀ interior angle nú triangle kan 180 ní ó jẹ́ ajá sí pé tí n bá ní polygon kan tí n bá lè yọ triangle márùn kúrò nínú rẹ̀ ajá sí pé màá máa ní kíni o ìròpọ̀ 180 náà lọ́nà márùn so yé mi báwọn so ká pé quadrilateral gẹ́gẹ́ bí àpèjúwe nísìn quadrilateral gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá lè rí triangle méjì yọ ń bẹ̀ ajá sí pé sum of interior angle quadrilateral yẹn yóò mọ jẹ́ 180 times 2 pé polygon kan ẹ bá lè rí triangle méje yọ ń bẹ̀ mo ti mọ̀ pé triangle kọ̀ọ̀kan yóò mọ ní interior angle 180 interior angle rẹ̀ yóò mọ jẹ́ 180 tẹ́ bá rò wọn papọ̀ ajá sí pé torí pé mo lè rí méje yọ òun yóò mọ jẹ́ 180 times 7 bó wà ní bó la ṣe lè máa yọ ẹ lè mọ yọ triangle pẹ̀lú pé kí ni o ẹ mọ ya diagonal láti bò láti one vertex kí la ń pè ní diagonal diagonal náà ní ìlà tó divide the shape sí ìpín méjì ìpín méjì yẹn lè dọ́gba ó dẹ̀ sì lè mọ́ dọ́gba ẹ jẹ́ fún alápẹ̀yọ rẹ báyìí tí n bá nírú nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe tẹ bá ṣàkíyèsí eléyìí kápẹ́ bá ní ABCD kí leléyìí o polygon ni o irú polygon wo ni quadrilateral ni bó mo ṣe mọ̀ pé quadrilateral ni 1 2 3 4 mo ní side mélòó mo ní side mẹ́rin ẹ wá rí àwọn ibi báyìí igun yìí àti igun yìí òun la máa pè ní vertex tí n bá yọ diagonal mi láti vertex kan tó ti bá wọn tí n bá yọ diagonal mi láti vertex kan bí àpèjúwe ní sí tí n bá yọ láti A so ti ẹ wò ẹ pé mo ṣe yọ diagonal yẹn ó ti pín shape yìí sí triangle méjì triangle kan rèé o triangle kan lélẹ́yìí náà so ti ẹ bá wọn kò sí ọ̀nà tí mo lè tún gbà mú diagonal kan yọ mọ́ láti bí vertex A yìí náà vertex kan la gbọ́dọ̀ ní tẹ́ bá fẹ́ yọ diagonal nínú kílókọ àti bí vertex kan lẹ́tì mọ́ rí tẹ́ bá ń fa diagonal láti vertex kan iye triangle tí ó mọ produce yẹn ni ó mọ sọ iye triangle tá a mọ ní nínú polygon yẹn mo bẹ gbàlàyé mi so ajá ti pé lẹ́yìn nísìnyí tí n bá ní quadrilateral màmá ní kíni o màmá ní triangle méjì 2 triangles mo dẹ̀ ti mọ̀ ipe triangle kan sum of interior angle rẹ̀ mélòó ló wọ́n mọ̀ jẹ́ 180 ṣùgbọ́n torí pé quadrilateral ń sìn báyìí o
yóò mọ jẹ́ 2 times 180 degree 2 times 180 degree ní mo fi nǹkan yọ ẹ̀dá kan ẹja tó mọ gbọ́ ọ̀yà bóòní kápẹ́ bá ní pentagon kan kí ni pentagon pentagon ni polygon tọ́jú pé ní side márùn ọ̀yà pentagon rèé o ẹ̀jẹ̀ ìyá kó ní side márùn ẹ wo orú nǹkan báyìí ẹ pé tẹ bá ṣàkíyèsí pentagon ni o tẹ bá káyé side kan rèé o ení side kan rèé 2 3 4 5 ẹ pé márùn ni ẹ tó bá ti jẹ́ pé márùn pentagon ni ọ̀yà ẹ jẹ́ ń sọ pé mo fẹ́ fà láti fatis kan ṣe é pé fatis kan lélẹ́yìí igun pé bá fẹ́ fà diagonal láti fatis kan mo lè rí diagonal kan lọ sí c tó ti ń bá mo dẹ̀ sì lè ní diagonal kan lọ sí d ìtún lè ní diagonal mi fà mọ́ nínú pentagon yìí ajá sí pé triangle mélòó ló yọ ń bẹ̀ triangle àkọ́kọ́ rèé o triangle kejì rèé o triangle kẹta rèé o kí lẹ ṣàkíyèsí ìgbà tí mo ya pentagon tó ti yé mi báwọn tó jẹ́ pé ó ní side márùn tàbí ká pé ó ní vertex márùn mo ní triangle mélòó 3 triangles mo dẹ̀ ti mọ̀ pé ìrọ́pọ̀ interior angle ní triangle kan 180 ni ẹ dákun sáǹsà kéèsì ìgbà tó jẹ́ márùn a ní 3 times 180 ìgbà tó jẹ́ mẹ́rin a ní 2 times 180 ọ̀yà ẹ jẹ́ tún mú kan mi wá bá nísìnyí tá a bá ní hexagon ṣe pé hexagon sì mẹ́fà ní ọ̀yà ẹja ya polygon mẹ́fà mo fẹ́ ká mọ̀fin kan yọ ni o 2 3 4 4 5 so ti pé 1 2 3 4 5 6 ọ̀yà kápẹ́lẹ́ náà jẹ́ a b c d e f ẹ rí pé hexagon lélẹ́yìí o a ti mọ̀ pé hexagon mọ ní kíni o side mẹ́fà àti àbí vertex mẹ́fà ọ̀yà ẹ jẹ́ mọ yọ diagonal mi mo lè rí diagonal kan ẹ mọ̀ pé tá a bá fẹ́ mọye triangle tá a máa ní àmọ́ fa diagonal yẹn láti vertex kan mo lè ní láti bí báyìí sí bí báyìí mo tún lè ní báyìí mo dẹ̀ sì lè ní báyìí ọ̀yà tá a bá káyé triangle tá a ní mélòó ni 1 2 3 4 so ti bá wọn sẹ́ẹ̀lì fòfin kan yọ ajá sí pé yóò mọ jẹ́ 4 times 180 degree nígbà pé 4 triangles a dẹ̀ ti mọ̀ pé sọ́ọ̀mù tó wà nínú triangle 180 degree ni so ti yé mi báwọn ajá sí pé torí pé mo ní triangle mẹ́rin yóò máa jẹ́ 4 times triangle mẹ́rin lẹ́ẹ̀kan sí ìgbà tí mo ní quadrilateral mo ní 2 times 180 degree 4 2 ẹ mọ ṣàkíyèsí rẹ ẹ hàn pé nígbà tá a ṣe sequence ó yẹ mọ ẹ ṣàkíyèsí pattern yẹn ìgbà tí mo ní pentagon tó jẹ́ 5 side mo ní 3 180 ìgbà tí mo ní hexagon mo ní 4 180 kí lẹ lè ṣàkíyèsí ajá sí pé tí n bá ní decagon tó jẹ́ mẹ́wàá 10 size iye triangle mélòó mo lè fàyọ ń bẹ̀ yóò mọ jẹ́ kí ni o 8 times triangle ó mi pé nínú side yẹn kàn mọ yọ 2 kó ń bẹ̀ ni ajá sí pé òfin ta lè mú yọ lákòótán náà ni pé kí ni o in general n-sided polygon tó bá jẹ́ polygon kan tó wà ní side n so ti yé bá wọn so a lè ní kí ni o it can be divided àbí ká wọ pé the sum of angle so ti wà it can be divided into a lè pín sí kí ni o n minus 2 triangle ìbéèrè yẹn lè wà ipe tá bá ní polygon of 50 side how many triangle a lè yọ ń bẹ̀ mọ́ dára yín láàmú ẹ kàn sọ pé 50 minus 2 triangle yóò mọ jẹ́ 48 triangle báwọn so you know what the sum of interior angle mọ jẹ́ báwọn sum of interior angle of a polygon of n-sided polygon kí ni sum of interior angle yóò mọ jẹ́ mo ti mọ̀ pé tó bá yẹ pé n-sided polygon máa máa yọ triangle mélòó ń bẹ̀ n minus 2 triangle so ti yé mi báwọn tó bá ń jẹ́ n minus 2 triangle mo dẹ̀ ti mọ̀ pé
angle tí mo ní ìtírí angle tí mo nínú triangle kan 180 degree ni ajá sí pé bẹ́ẹ̀ wọ́n ti yọ formula yìí látòní lọ tẹ́ bá fẹ́ wá kíni o tẹ́ bá fẹ́ wá iye side tó wà nínú triangle kan so bẹ́ẹ̀ ṣe mọ̀ wà nìyẹn so n minus 2 triangle n minus 2 triangle ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan kẹ́ fi lè gbọ́ ní tí mò ń sọ yìí o ẹ máa gbọ́ example so wọ́n ní the angles of a quadrilateral are 3x degree, 2x plus 5 degree, 3x minus 10 degree, and 2x plus 15 degree. Ìbéèrè wa sọ pé kí ni o? Find the value of x and hence the values of the angles. Kò lè rárá angle tí ń bẹ́nu quadrilateral kan wọ́n ní àwọn ní kí ni o 3x so ti yé 2x plus 5 3x minus 10 2x plus 15 àti ní angle mẹ́rin yàní àti ní quadrilateral nígbò ẹ pé mẹ́rin ni mo ní ajá sí pé sọ́ọ̀mù of interior angle nínú quadrilateral yẹn yóò máa jẹ́ kí ni o 4 minus 2 times 180 degree. So ti ngba ipa tí mo pé formula yẹn náà ni n minus 2 times 180 degree. Tí n bá ní polygon kan, tí n bá fẹ́ mọ iye triangle tí ó mọ ní kí nǹkan yọ 2 kúrò nínú iye side polygon yẹn times 180. Mo rò bó ti yé mi mọ́. So ajá sí pé lẹ́yìn nísìn tí máa ro àwọn dàdàngọ́mì papọ̀ 3x plus 2x plus 5 plus 3x minus 10 plus 2x plus 15 yóò máa jẹ́ kí ni o 2 times 180 degree tí ń ṣe 360. That's why tó máa ní sum of angle ní quadrilateral bó ṣe jẹ́ 360 nìyẹn. So ti tó láti mọ̀ pé triangle méjì la lè rí yọ ńbẹ̀. Triangle kan sì ń jẹ́ 180. Ajá sí pé triangle méjì ó máa jẹ́ 180 plus 180 tí ń ṣe 360. Ó yá ẹ collect like times àwọn eléyìí ó jẹ́ 5x 8x 10x. So ajá sí pé eléyìí ó máa jẹ́ 10x. So ti yé mi báwọn. 5 minus 10 minus 5 minus 5 plus 15 ona ma jẹ́ plus 10 is equal to 360. Ajá sí pé 10x mi ó máa jẹ́ kí ni o 360 minus 10 10x mi ó máa jẹ́ 350 degree x mi ó máa jẹ́ kí ni o 350 divided by 10 ó máa jẹ́ kí ni 35 degree. Ìbéèrè wa sọ fún wa pé ká wá kí ni o àti mọ x ó ní lẹ́yìn rẹ̀ find the values of the angle ká máa mọ tí angle yẹn máa jẹ́ pé nísìn àwọn angle tá ní lélẹ́yìí a ní 3x a ní 2x plus 5 a ní 3x minus 10 a dẹ̀ ní 2x plus 15. So ti yé báwọn nísìnyí báyìí àti mọ tí x jẹ́ ajá sí pé kí ni ọmọ jẹ́ o ilé ọmọ jẹ́ 3 times 35 kí ni 3 times 25 105. So ilé ọmọ jẹ́ kí ni o 2 times 35 plus 5. So ti yé báwọn yóò mọ jẹ́ 70 plus 5 tí ń jẹ́ 75 àbí ilé náà jẹ́ 3 times 35 minus 10. So ti yé báwọn that's 105 minus 10 yóò mọ fún mi ní 95. Ẹlẹ́kẹta ńkọ́ 2 times 35 plus 15 those are 70 plus 15 yóò máa jẹ́ 85. Ẹ pé tẹ́ bá ro àwọn tẹ́ bá ro mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ yóò máa fún wa ní 360. Ẹ dákun sáà ti gbá láyé yẹn yé. So kí ni òfin alákọ̀ọ́kọ́ tí mo fẹ́ ká dì mú? Òun náà ni pé kí ni o sum of interior angles of n-sided polygon òun náà ni kí ni o n minus 2 times 180 degree mo bí agbálàyé bí mo ṣe ṣàlàyé rẹ̀ torí tẹ́ bá ti rí kíní fàyọ ń bẹ̀ tán so ti yé báwọn so tẹ́ bá ti fàyọ tán ká pé triangle mẹ́rin mo rí fàyọ ń bẹ̀ mo ti mọ̀ pé triangle kan ó jẹ́ kí ni o ó jẹ́ 180 yóò mọ̀ jẹ́ 180 times 4 so ti yé mo dẹ̀ ní kẹ́mọ́ dára yín láàbò lẹ́sìn mọ́ ọmọ iye triangle tẹ́lẹ̀ mọ́ fàyọ nú polygon kan tó bá yẹ pé 10 side ní polygon yẹn ní ẹ̀kan yọ 2 kó ń bẹ̀ yóò mọ̀ jẹ́ 10 minus 2 times 180 degree so ti yé ẹ rí pé ká pé mo fẹ́ kélé ní right angle báyìí mo ti mọ̀ ipe right angle mi kí ni ẹ̀ ṣe ń pé right angle mi 90 ni o ajá sí pé tí bá fẹ́ yọ 90 jáde ń bẹ̀ inú àwọn òwe mìíràn wọ́n máa ń kọ gẹ́gẹ́ bí right angle tí bá fẹ́ yọ 90 jáde ń bẹ̀ ajá sí pé mo lè sọ pé n minus 2 times ṣe ń pé 19 sí mo lè sọ pé 180 2 times 90 degree so ti yé àti máa fi lè multiply ọmọ jẹ́ 2n minus 4
90 degree. Ajá sí pé tí màá fẹ́ sọ pé n minus 2 180 degree ó lè jẹ́ pé kí ni o 2n minus 4 90 degree. So tí yé that is 2 minus 4 right angle. So tí yé ságbọ́ àti gbọ́ kí ló kọ yí báyìí. Nínú àwọn òfin tí wọ́n á fẹ́ tún kẹ́ra gbọ́yé kó tó di pé a lọ sí quadrilateral gangan. Òun náà ni kí ni o exterior angle. Nínú àwọn òfin tó tún wà náà ni pé ni ẹ̀rí tẹ́ bá ro ìròpọ̀ exterior angle papọ̀ of any convex polygon, ìròpọ̀ exterior angle gbogbo convex polygon pátápátá yóò mọ̀ fún yín ní 4 right angles. Yóò mọ̀ fún wa ní 360. So tí a lè prove the sum of exterior angles so tí of a convex polygon ẹja sọ bá torí convex polygon náà ní pé tí ni o tí àwọn angle tó bá ní so tí ò bá ṣe kí ni o tí ò bá ju 180 lọ tí ò bá ju 180 lọ tàbí kò tó 180 tó yẹ kó kéré sí 180 of convex polygon is equal to 360. Ṣé pé 360 a lè sọ pé 4 right angles. So 4 right angles. So bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ká pé mo ní torí àkókò bẹ́ẹ̀ tí ẹjẹ́ ń súré ṣàlàyé ká pé mo ní convex angle convex polygon báyìí. So tí yé bá ṣe pé ká pé mo pe léyìí ní A B C D ṣe pé mo lè fa exterior angle yọ ń bẹ̀. So tí yé exterior angle kan ni o exterior angle kan lélẹ́yìí náà exterior angle kan lélẹ́yìí. So tí yé bá so tí n bá ní A1 bí báyìí tẹ́lẹ̀ náà jẹ́ C1 so tí yé tẹ́lẹ̀ náà jẹ́ D1 tẹ́lẹ̀ náà jẹ́ B1. Ìtumọ̀ rẹ̀ náà ni pé tẹ́ bá ro gbogbo àwọn exterior angle yìí papọ̀ so tí yé bá in tá máa ní pé A1 plus B1 plus C1 plus D1 in tí ó mọ̀ fún wa náà ní kíni o in tí ó mọ̀ fún wa náà ní 360. Ṣé mọ̀ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ kò le rárá o. Ìdí ni pé ẹwọ eléyìí nísìn ṣe ìpá méjèèjì kí ni wọ́n ti form angle on a straight line. Advert mọ̀ pé angle on a straight line pé tí n bá ní A plus A1 yóò mọ̀ fún mi ní kíni o 180 degree. Dàdàngọ́ mi méjèèjì náà ń kọ́ ẹjẹ́ ń ya dáadáa ẹjẹ́ kí eléyìí wà báyìí. So kó lè ẹ má bínú right mi ká pé mo nírò nǹkan báyìí. So tí yé so ká pé ibi tí exterior wà ní. Ẹ pé tí n bá ya méjèèjì náà papọ̀ B plus B1 òun náà mọ̀ fún mi ní kíni o 180 degree. So tí yé mi báwọn. Ọ̀yà bó ni eléyìí náà ń kọ́ D plus D1 òun náà mọ̀ jẹ́ kíni o 180 degree. So tí yé C plus C1 òun náà mọ̀ jẹ́ kíni o 180 degree. Ẹ pé tẹ́ bá rò wọ́n papọ̀ so tí yé mi báwọn tẹ́ bá rò gbogbo wọn papọ̀ ní ìsìn ẹ pé màmá ní kíni A plus A1 plus B plus B1 plus D plus D1 wọ́n fẹ́ ṣàlàyé torí tẹ́ bá gbàgbé ni o C plus C1 yóò mọ̀ jẹ́ kíni o 180 degree plus 180 degree plus 180 degree plus 180 degree. Àbí ẹ pé tí n bá má rí wọn papọ̀ yóò mọ̀ jẹ́ A plus B plus C plus D tí mo kó àwọn interior angle jọ then plus A1 plus B1 plus C1 plus D1 tí n bá rò àwọn eléyìí papọ̀ yóò jẹ́ 360 plus 360 ìyẹn jẹ́ 720 àbí ajá sí pélé ọmọ jẹ́ 720. Ọ̀yà tí n bá fi eléyìí ṣe subject of the formula báyìí yóò jẹ́ A1 plus B1 plus C1 plus D1 tí ń ṣe exterior angle mi ṣàgbé ọmọ jẹ́ 720 degree minus A plus B plus C plus D. Mo dẹ̀ ti mọ̀ pé A plus B plus C plus D kí ni ìròpọ̀ àwọn angle mẹ́rẹ̀ ni yóò mọ̀ jẹ́ pẹ̀lú àlàyé tá a ti ṣe. Ṣàgbé 360 ni yóò mọ̀ jẹ́ kí ló tó fi jẹ́ 360 torí sum of angle of a quadrilateral. Mo dẹ̀ ti mọ̀ pé quadrilateral triangle mélòó bá máa rí fàyọ̀ ń bẹ̀ triangle méjì àyà yóò mọ̀ jẹ́ 2 times 180 ló fi jẹ́ 360 ajá sí pé lè mọ̀ jẹ́ kí ni A1 plus B1 plus C1 plus D1 yóò mọ̀ jẹ́ kí ni 720 minus 360 yóò mọ̀ fún wa ní 360 bákan náà so A1 plus B1 plus C1 plus D1. So tí báwọn ẹ pé òfin náà nìyẹn pé tá a bá rú kí ni pọ̀ ìròpọ̀ exterior angle polygon kan tá a bá yẹ pé convex ni 360 ni ó mọ̀ jẹ́ but ìròpọ̀
nǹkan méjì náà ká gbọ́ kí nísìnyí báyìí a ti mọ̀ pé sum of interior angle so ti n minus 2 times what times 180 degree àkọ́kọ́ ni n minus 2 times 180 degree exterior ńkọ́ of a polygon ìròpọ̀ rẹ̀ ó máa jẹ́ kí ni o 360 degree. Ajá sí pé tí n bá sọ̀rọ̀ regular polygon ńkọ́ so ti yẹ tí n bá sọ̀rọ̀ regular polygon ṣe pé nísìn tí mo sọ̀rọ̀ equilateral triangle gẹ́gẹ́ bí àpèjúwe àlàyé tí mo sọ yẹn ó yẹ o equilateral triangle báyìí a ti mọ̀ pé equilateral triangle side mẹ́tẹ̀ẹ̀ta ó mọ dọ́gba angle mẹ́tẹ̀ẹ̀ta náà dẹ̀ mọ dọ́gba regular polygon ni o ìgbà tí ròpọ̀ rẹ̀ tó jẹ́ 180 degree ajá sí pé ọ̀kọ̀ọ̀kan àwọn angle yẹn mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ 60 degree sẹ́yìn pé mo ṣàlàyé lánàá wọ́n ní kí àwa mẹ́ta tá a lọ síbi ìnáwó ká pín àmàlà 180 bá déńdé ká gbọ́ mú kankan náà ajá sí pé èmi ó mú àmàlà 60 ẹ̀yin náà máa àmàlà 60 ẹnì kẹta náà máa àmàlà 60 bó la ṣe mọ̀ a pín 180 sí ìdá mẹ́ta so ti ajá sí pé tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ nípa regular quadrilateral náà ńkọ́ òun náà mọ jẹ́ kí ni o 360 divided by 4 tí máa ń sọ̀rọ̀ nípa n-sided polygon ńkọ́ pé each side okay pé each angle of an n-sided polygon ẹ mọ́ dára yín láàmú òun náà mọ̀ jẹ́ kí mo ti mọ̀ pé ròpọ̀ wọn pẹ̀lú òfin tamuwa nísìn òun náà ni n minus 2 times 180 àbí then divided by n ṣe ti gbálà yìí nígbà yẹn pé a mọ̀ pé ta bá ti mọ sọ́ọ̀mù rẹ̀ tán regular ni pé wọ́n yọ ní angle kankan náà ajá sí pé ó dàbí ká ṣe kí ni o ká pín fún wọn ní ọ̀yọ́ kọ̀ọ̀kan ká pín fún wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan tó yẹ pé mẹ́fà ni ó mì pé tí bá ti kọ́kọ́ mọ sọ́ọ̀mù interior yẹn tán mo ti mọ̀ pé angle mẹ́fà yẹn nígbà tó yẹ pé polygon ni wọ́n gbọ́dọ̀ jọ dọ́gba ajá sí pé iye tó bá jẹun màmá pín sọ́nà mẹ́fà wọ́n á jọ mú lọ́yọ̀ kọ̀ọ̀kan mo rò bó ti yá báyẹn òun náà nìyẹn ọ̀dà bó wà ní bó la ti fẹ́ mọ eléyìí tó bá yẹ pé regular polygon ni o regular polygon ọ̀yà bó ni kí ni each exterior angle regular polygon mọ̀ jẹ́ each exterior angle òun náà ò lè rárá torí mo ti mọ̀ pé ìròpọ̀ àwọn exterior angle mi wọ́n fún mi 360 àbí ajá sí pé each exterior angle yóò mọ̀ jẹ́ kí ni o 360 divided by n yóò mọ̀ jẹ́ 360 divided by n ẹ dákun ṣe agbó àlàyé yẹn yìí ẹ jẹ́ fún wa ní àpèjúwe kan kó lè yé wa báyìí ṣùgbọ́n a nírú ìbéèrè yìí a nírú ìbéèrè yìí example ó lè jáde ọmọ sábà máa ń jáde lẹ́yìn tá a bá ti parí ṣé òní mò ń fi dá yín lójú pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè ṣe question tó 30 nínú àwọn 40 yẹn so each exterior angle of a regular polygon is 135 degree so each exterior ó jẹ́ 135 degree one how many sides ẹgbẹ́ mélòó as the polygon ní polygon yẹn ni kódà wọ́n lè sọ pé how many angle ló ní so ti wọ́n á ní táwa ti mọ ajá sí pé tí má ti mọ iye side tó ní kápẹ́ side ẹ jẹ́ mẹ́ta irú polygon ò ní ẹ triangle but béèrè wá béèrè pé what is the special name kí ló kọ pàtàkì tá a máa ń fún kí ni o tá a máa ń fún polygon yẹn ṣe àpá ti ṣàlàyé lẹ́ẹ̀kan ọ̀yà ẹja ṣiṣẹ́ yìí lọ ìbéèrè tí wọ́n bá fún ní wọ́n ẹ kọ́kọ́ mọ tú sí Yorùbá náà each interior angle of a regular polygon kí ni each interior angle kí ni mo formula mo lẹ́fì mọ́ wò tó bá yẹ pé each interior angle triangle mo fẹ́ wá òun náà níbo la ṣe mọ́ lẹ́ẹ̀kan 180 divided by 3 so ti yé báwọn so tó bá yẹ pé ti quadrilateral ńkọ́ a ti mọ̀ pé interior angle quadrilateral náà ni pé ńgbà yẹ pé triangle méjì mo lè fàyọ ń bẹ̀ pé 2 times 180 ló fún 360 divided by 4 bẹ̀ tó bá yẹ pé ẹni lákòótán yóò mọ̀ jẹ́ kí ni o n minus 2 times 180 divided by n. But I think each exterior angle wọ́n fẹ́ kẹ́ wá nígbà yẹn pé mo ti mọ̀ pé sum of exterior angle polygon is 360. Ajá sí pé wọ́n mọ̀ jẹ́ 360 divided by n. So mọ̀sá agbára yìí yẹn báyìí. So one is kí la pé is kí la is wọ́n mọ̀ túmọ̀ sí ní ìṣirò òun náà ní ìsíkọ́tò. Tẹ́ bá ti gbọ́ is tàbí a tàbí was tàbí were tó ti yé báwọn ìsíkọ́tò náà mọ̀ jẹ́ wọ́n lọ jẹ́ 135. So ti yé báwọn. So one how many size? Ajá sí pé ẹni ni wọ́n fẹ́ kí n wá ń gbà yìí pé mo ti mọ̀ pé ẹni bíbá yẹn òun náà ní number of size. Ẹ̀yà ẹ jẹ́ n ṣe iṣẹ́ lọ. Màá find the
màá cross multiply ẹgbẹ́ bẹ́ẹ̀ sí mo ṣe tàbí kẹ́ gbé multiply through by n. So ilé ọmọ jẹ́ kí ni n minus 2 times 180 is equal to 135n. So ti yé ma ilé ọmọ jẹ́ 180n minus 360 degree is equal to 135n. Tá bá collect like times ẹgbẹ́ arákùnrin ń jẹ́ gbọ̀n yín wọlé yóò mọ jẹ́ minus 135n is equal to ẹgbẹ́ arákùnrin jáde 360. Ọ̀yà ilé ọmọ jẹ́ kí ni o 45n is equal to 360 degree. So ti yé ẹni mi ọmọ á jẹ́ 360 divided by 45. Ẹ pé 9 lè lọ 9 year 5 9 year 40 5 year 1 5 year 8. Ajá sí pé ẹni mi jẹ́ 8 ó ní 8 side. Ẹ wá wo ìbéèrè kejì wá sọ pé kí ni o what is the special name of this polygon? Kí ló kọ pàtàkì tá a máa pe polygon yìí? Kí ló kọ pàtàkì tá a máa pe báwọn? Kí ló kọ pàtàkì tó bá yẹ pé ó jẹ́ end side? Octagon. Ẹ dákun ṣe agbálá èèyàn yé ṣàgbálá èèyàn yé ọ̀nà kejì tá a lè gbà ṣe ni pé nígbà wọn ti sọ fún mi pé each interior angle regular polygon mi so ti yé báwọn ó jẹ́ kí ni o ó jẹ́ 135 degree. Mo ti mọ̀ pé each interior angle ó jẹ́ 135 degree. Ajá sí pé kí ni each exterior angle rẹ̀ ó mọ̀ jẹ́ ẹ get ẹ wo orú òfin tí mo sọ lẹ́ẹ̀kan ẹ pé bá ṣe ní interior angle kó jẹ́ a ṣẹ̀gbẹ́ exterior angle tá à ń rí fàyọ̀ ń bẹ̀ ó ń di angle on a straight line. Ajá sí pé tí each interior angle mi bá jẹ́ 30 excuse me exterior angle rẹ̀ ó mọ̀ jẹ́ kí ni o yóò mọ̀ jẹ́ 150. So ìgbà tí each interior angle bí báyìí tó jẹ́ kí ni tó jẹ́ 135 òun náà ni pé tí bá nírú nǹkan báyìí mo ti mọ̀ pé in tí ó jẹ́ exterior angle mi lélẹ́yìí wọ́n á ní interior angle mi jẹ́ 135 ajá sí pé eléyìí o ẹ̀jẹ̀ ìyá dáadáa so ajá sí pé eléyìí o yóò mọ̀ dọ́gba pẹ̀lú eléyìí tí yóò mọ̀ di 180 tí bá pé eléyìí ní a plus 135 yóò mọ̀ jẹ́ 180 degree. So ajá sí pé a mi tí a mọ̀ sí exterior angle ń bẹ̀ yẹn yóò mọ̀ jẹ́ kí ni o 180 minus 135 tó jẹ́ 45. So ti ma ọ̀yà bó lẹ́sẹ̀ á wá exterior angle rẹ̀ láti wá exterior angle náà lè ṣe pé mo ti mọ̀ pé exterior angle ní 45 each exterior angle ó mọ̀ jẹ́ kí ni o 360 divided by n. Ajá sí pé ó mọ̀ jẹ́ 45n is equal to 360 n mi ó mọ̀ jẹ́ 360 divided by 45. Ẹ pé kankan náà la get kankan náà ni a get. Ẹ jẹ́ fún alágbẹ̀rẹ̀ kan sí ká tó tẹ̀síwájú iṣẹ́. So ìbéèrè sọ pé 3 angles angle mẹ́ta of an octagon. Kí ni octagon side mélòó ló ní? Side mẹ́jọ. Equal wọ́n ní kí ni o angle mẹ́ta ń bẹ̀ ṣe kí ni ó dọ́gba and the sum of the remaining ìròpọ̀ ajá sí pé nínú mẹ́jọ mẹ́ta papọ̀ ìròpọ̀ márùn-ún yòókù jẹ́ kí ni o ó jẹ́ 705. Wọ́n á ní find the size of one of the equal angles. Eléyìí náà ò lè rárá ẹ kọ́kọ́ mọ̀ tú sí Yorùbá 3 angles of an octagon. Angle mẹ́ta nínú octagon. Octagon jẹ́ polygon tó ní side mélòó? Side mẹ́jọ. Ajá sí pé tí n máa ń ro gbogbo wọn papọ̀ àwọn mẹ́jọ tó papọ̀ yẹn ká pé n bá sọ pé wọ́n jẹ́ x ajá sí pé màmá ní x plus s mẹ́ta nù kí ló kún lẹ̀ 5. Ìbéèrè wá sọ pé kí ni o and the sum of the remaining angle márùn-ún yòókù yẹn ìròpọ̀ tí wọ́n jẹ́ 705 ajá sí pé ìròpọ̀ mẹ́ta àti ìròpọ̀ 5 òun lélẹ́yìí o mo rò bó ti yé báwọn yóò mọ̀ adẹ̀tí mọ̀ pé tá a bá ro sọ́ọ̀mù polygon papọ̀ yóò mọ̀ fún wa ní kí ni n minus 2 divided by n minus 2 yóò mọ̀ jẹ́ n minus 2 times 180 ṣùgbọ́n ní sí octagon náà fún wa ajá sí pé yóò mọ̀ jẹ́ 8 minus 2 times 180 degree. Ẹ dákun ṣe gbálà yẹn yé nígbà yìí pé mo ti mọ̀ pé sum of angle ní interior angle ní polygon ní n minus 2 times 180 degree. So ti yé ẹni mi ń bí báyìí 80 ni ẹ mọ̀ dára ńlá mu tẹ́ bá ti mọ̀ yẹ ẹ̀kan yọ 2 kó bẹ́ẹ̀ times ẹ̀ pẹ̀lú 180 ìtumọ̀ náà ni pé mẹ́fà triangle mẹ́fà mo lè rí yọ nínú octagon. Wọ́n á ní ìṣirò rẹ̀ mẹ́ta nù wọn gbẹ́ pé mẹ́jọ ni mẹ́ta nù angle yẹn wọ́n láwọn papọ̀ àmọ́ wọn ẹ fi ṣe x ajá sí pé mẹ́ta tó papọ̀ yóò jẹ́ x plus x plus x plus márùn tó kù wọ́n lọ jẹ́ 705 equals to ṣẹ̀ǹgbà tí mo pé sọ́ọ̀mù octagon ní interior angle náà octagon 8 minus 2 times 180 ni ó mọ̀ jẹ́ mo ti ní is ìtumọ̀ is náà ni pé is equal to
tẹ́ bá ṣe lè síwájú sí yóò jẹ́ 3x plus 705 is equal to 6 times 180 degree. So kí ni 6 times 180 degree? Eléyìí jẹ́ 4, àbí? Yóò mọ̀ fún mi ní kí ni 840. Yóò jẹ́ 3x plus 705 is equal to 840. 3x is equal to 840 minus 705. 3x is equal to, yeah, tẹ́ bá yọ 840 kúrò ní 705, eléyìí yóò jẹ́ 53. So 135. So x mi ó máa jẹ́ kí ni o? Ṣé mi ṣàṣìṣe? So s mi ó máa jẹ́ kí ni? Kí ni wọ́n ní ká wá gan? Size of one of the angle. So size of one of the angle. Mo ti ṣàṣìṣe o. Tẹ́ bá multiply 6 times 180. Nítorí kó fún wa lélẹ́yìí o, 1080. Don't 6 times 4. Kí ni 6 times 4? Ṣé pé 6 times 8? Ẹ má bínú. Ebi 48 ni. 48 ni o. 48 remainder 4. Eléyìí ó jẹ́ 10. 1080. I just be ọmọ jẹ́ 1080 minus 705. Ìwádìí àwọn méjèèjì kó nu ara wọn yóò mọ fún mi ní 375. X mi ọmọ jẹ́ 375 divided by 3. Ọmọ jẹ́ 125. I just pé each equal angle wọ́n mọ jẹ́ kí ni 125 degree. Kẹ́rí pé kò lè rárá. Kẹ́rí pé kò lè rárá. Ọ̀dà kí n tó wá tẹ̀síwájú lérí rẹ̀. Kí n tó tẹ̀síwájú ní orí rẹ̀ ká tó di pé á wà. Ẹ jẹ́ ká bọ́ sí quadrilateral. Ẹ má worry, màá tún fún wa ní àpẹẹrẹ mìíràn. Màá fún wa ní àpẹẹrẹ mìíràn. Ẹ jẹ́ bọ́ sí quadrilateral. Nísìnyí báyìí a ti mọ polygon, a sì ti mọ tó lè pín sí. Mo dẹ̀ ṣàlàyé triangle lánàá. Bó wà ní polygon ńkọ́? Quadrilateral ńkọ́? Tá bá ní quadrilateral pẹ̀lú àlàyé tá a ṣe, faces mélòó ní ọmọ ní mẹ́rin, side mélòó mẹ́rin, angle mélòó mẹ́rin. Ẹ wá rí quadrilateral yìí, a lè pín sípín méjì o. So ti yé bá wọn, ó lè jẹ́ parallelogram, a lè ní parallelogram, a dẹ̀ sì lè ní kí ni o non-parallelogram. Àwọn tó jẹ́ parallelogram àtàwọn tí è ṣe parallelogram. Kí làwọn parallelogram? Ó ti yé bá wọn, àwọn parallelogram náà ni pé kí ni parallelogram fúnra lára rẹ̀, màá ṣàlàyé àwọn ẹwà tó kọ̀ọ̀kan wọn ni o. Tàbí tẹ́ bá ní kí ni rhombus. Ó ti yé bá wọn, parallelogram wọn categorize wọn. Tàbí tẹ́ bá ní rectangle, square, àwọn common kílókù ẹ̀ta nínà lélẹ̀. Ẹ wá rí àwọn non-parallelogram yẹn wọn náà ni pé kí ni o, they are irregular quadrilateral. Ṣé wọn pé bá a sọ mọ̀ pé parallelogram yẹn ni pé wọ́n wà regular in some sense. Pé pẹ̀lú ọgbọ́n tó dópin tayọ níbi regular polygon. Òun náà ni pé tí n bá ní regular polygon, yóò mọ jẹ́ pé polygon ní tẹ́ pé gbogbo side rẹ̀ bá papọ̀. A jẹ́ sí pé tá bá ní parallelogram kan tó jẹ́ pé bí side àbángù bá papọ̀, so tí yé bá wọn, a máa pè ní parallelogram. Ẹ pé tẹ́ bá ṣàkíyèsí square tí mo kọ nísìn. Sẹ́yìn pé square nísìn side méjì ń papọ̀ ńbẹ̀. Ṣé gbogbo side square papọ̀, ṣùgbọ́n rectangle side àwọn méjì tó kọjú síra wọn àwọn papọ̀. So tí yé bá wọn. So bẹ̀tẹ̀ bá ní non-parallelogram, irregular làwọn, irregular quadrilateral làwọn. So gẹ́gẹ́ bí àpèjúwe, so tí bí irregular quadrilateral bí tá bá ní kíni trapezium. So tí yé bá wọn. Trapezium yìí òun náà ni wọ́n máa ń pè ní trapezoid. So òun náà ni wọ́n máa ń pè ní trapezoid. So tí yé bá wọn. So àwọn US ni máa ń lò ní trapezoid. But UK standard òun náà ní kíni òun ní trapezium. Nígbà pé UK làádẹ́ mọ́ sábà ń lò Nàìjíríà ló fi di pé a máa ń pè ní trapezium. Ó lè jẹ́ trapezoid náà a bá rí níbi ìwé mi. So ti yé tàbí kite. Gbogbo àwọn eléyìí irregular quadrilateral ni wọn. Káwá lọ mọ̀ gbogbo àwọn kíni yìí wọ́n ní kíni o. Wọ́n ní àwọn ẹwà, àwọn òfin ọlọ́kanòjọ̀kan nú wọn. Ẹ jẹ́ kọ́kọ́ mọ̀ múlẹ̀ ọ̀kọ̀ọ̀kan tó ráwọn òfin yìí òun ló láàmọ̀ fi ṣiṣẹ́. Ẹ wo nísìn kápẹ́ bá ní parallelogram. Tẹ́ bá gbàgbé kí ni parallelogram mi òun rèé o.
àpẹ bá ní parallelogram báyìí mo fẹ́ ká máa mú àwọn ẹwà abẹ́yọ A B C D. So nínú àwọn property aláwọ̀kọ́ parallelogram náà ni pé kí ni o àwọn pairs opposite sides yẹn wọ́n máa wà parallel. Opposite side lélẹ́yìí àwọn side tí wọ́n kọjú dára wọn wọ́n máa ṣe kí ni o wọ́n máa wà parallel síra wọn tàbí kí ẹjẹ ńgbẹ́ pé n tí lò kan tẹ́lẹ̀ wọ́n máa wà parallel síra wọn àwọn eléyìí náà máa ṣe kí ni o wọ́n máa wà parallel síra wọn. So ti ajá sí pé A B mi bí báyìí so ti parallel yẹn pé bá ṣe máa ń kọ parallel ni wọ́n yọ parallelogram náà ni pé bí àti bí parallel so parallel so ajá sí pé A B mi yóò máa parallel pẹ̀lú C D so ti bá wọn A D mi bákan náà wẹ̀ èyí yóò máa parallel pẹ̀lú kí ni o so yóò máa parallel pẹ̀lú ẹja lo oníméjì fẹ́lẹ̀ yìí so AD mi náà máa ṣe kí ni o yóò máa wà parallel sí kí ni BC òfin aláwọ̀kọ́ tẹ gbọ́dọ̀ dìmú nìyẹn. Ẹ wá rí àwọn tó jẹ́ opposite sides yẹn ta ni wọ́n wà parallel yẹn o wọ́n tún wà congruent yàní eléyìí side rẹ̀ ní parallelogram ọ̀dọ́gba eléyìí náà ṣe kí ni o ọ̀dọ́gba pẹ̀lú eléyìí ajá sí pé AB mi segment AB yìí yóò máa wà congruent pẹ̀lú kí ni o segment CD ẹ má gbàgbé bá ṣe sọ pé congruent lánàá pé wọ́n ṣe kí ni wọ́n dọ́gba. So tiẹ̀ yàtọ̀ sí ẹ̀ náà nínú àwọn property míì tá a tún gbọ́dọ̀ kọ́ bẹ́ẹ̀ náà ni pé kí ni o àwọn tó wá jẹ́ opposite angle yẹn náà àwọn tí wọ́n kọjú síra wọn yìí náà àwọn náà dọ́gba ajá sí pé tẹ́lẹ̀ bá jẹ́ 20 degree bí àpẹẹrẹ arákùnrin yìí náà jẹ́ 20 àwọn tí wọ́n jọ kọjú dára wọn àwọn eléyìí náà tí wọ́n kọjú dára wọn bíbá yìí náà àwọn náà ṣe kí ni o wọ́n dọ́gba tẹ́lẹ̀ bá jẹ́ y eléyìí náà jẹ́ y kí ló fi aláwọ̀kọ́ àwọn side méjèèjì tí wọ́n kọjú síra wọn wà parallel ẹlẹ́ẹ̀kejì náà ni pé kí ni o wọ́n tún wà congruent ẹlẹ́ẹ̀kẹta àwọn náà ni pé kí ni o àwọn opposite angle yẹn náà ṣe kí ni o wọ́n wà congruent wọ́n papọ̀. Ẹ wá rí a máa ní diagonal bisector so ti yé báwọn so a ní diagonal tó yẹ gbọ́ bisect àwọn méjèèjì ẹ wílé ẹ pé kápẹ́ bá ní vertex kan báyìí mo lè fa diagonal kan yọ báyìí o tàbí tó yẹ pé mo yà láti A tí má yà láti D mo lè fa diagonal kan náà yọ ẹ má gbàgbé pé a ní diagonal ní tó pín nǹkan sí méjì ẹ pa méjèèjì pàdé níbí báyìí so ti bá wọn bisect ara wọn ajá sí pé tí arákùnrin yìí bá jẹ́ I ìgbà tó ti jẹ́ I yẹn tó bá ní nǹkan wà bisect ni pé kó pín sí méjì tẹ bá bisect angle B yóò mọ jẹ́ kí ni òun náà ni pé ká máa pín B yẹn sí méjì tẹ bá bisect angle 180 degree yóò mọ jẹ́ 90 degree so ajá sí pé gbàtà ti bisect yẹn o AI mi yóò mọ̀ ṣe kí ni o yóò máa wà congruent sí kí ni IC ọ̀yà kí la tún lè rí mbẹ́ BI náà mọ̀ ṣe kí ni o yóò máa wà congruent sí ID tàbí DI èyí tó bá wù yín bẹ́ẹ̀ so ti yé bá wọn so ìgbà tá a ti mọ̀ wá tá a ti mọ̀ pé kí ni diagonal yẹn ó bisect wọn a ní diagonal bisector so ti yé ìjẹ́sẹ̀ àwa ní line of symmetry sa ní angle of symmetry tó bá ní symmetry òun náà ni pé kí ni o ta lè pín ní méjì ní dọ́gbadọ́gba so ti ẹ rí i pé a lè pín ní méjì dọ́gbadọ́gba ọ̀nà tí ó gbà jẹ́ òye wa òun náà ni pé kí ni tẹ bá ya parallelogram ẹ yà sínú pépà yín tẹ bá yà sínú pépà ẹ ní diagonal síbẹ̀ ẹ wá gé diagonal yẹn sí méjì tẹ bá ti gbé diagonal yẹn tán ẹ gé sí méjì ibi ìlà tẹ́rẹ̀ yẹn ibi ìlà yìí ẹ fi gé sí méjì ẹ rí i pé tẹ bá fẹ́ àwọn pépà yẹn kóra wọn ò lè yí kọ́ láéláé a jẹ́ sí pé àní máa ṣe kí ni o àní ní axis of symmetry so ti yé bá àní ní axis of symmetry so ọ̀nà tó yá ta lè gbà kọ́ parallelogram òun náà ni pé ẹ lè kọ́ báyìí nígbà tí mo pé parallel lè GM a já sí pé nínú iṣẹ́ tá a máa ṣe lọ yìí nísìnyí tí n bá ti sọ pé kí ni o tí n bá ti sọ pé parallelogram mo lè kọ́ báyìí náà ìtumọ̀ kan náà ló túmọ̀ sí nínú àwọn property mi tí mo fẹ́ ká gbọ́yé òun náà ni rhombus àwọn property rhombus mo náà mo fẹ́ ká mọ̀ akọ́nẹ́ká tó tẹ̀síwájú nínú òfin tí mo tún fẹ́ ká mọ̀ nísìn ṣe é pé nísìn kí ni sum of interior angle parallelogram náà mọ̀ jẹ́ 360 torí quadrilateral lòun náà ṣé wá rí rhombus náà parallelogram náà ni òun náà mọ̀ ní gbogbo property tí parallelogram ní ṣùgbọ́n òun tún ní special property ìtumọ̀ náà ni pé kí ni o gbogbo
rhombus yóò mọ jẹ́ parallelogram ṣùgbọ́n kò ní jẹ́ pé gbogbo parallelogram ní rhombus gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ rí torí parallelogram mi lè jẹ́ rectangle based on some properties ṣùgbọ́n gbogbo rectangle parallelogram ni wọ́n mọ jẹ́ torí òun náà mọ kó gbogbo òfin parallelogram sínú ṣùgbọ́n kò ní jẹ́ pé gbogbo parallelogram òun náà ní kíni o òun náà ní rectangle ọ̀yà kí ni wá ní rhombus ẹ pé rhombus ni o ẹ ti bá rú rẹ̀ pàdé tàbá ní irú nǹkan báyìí so ti rhombus ni o ẹ wá rí rhombus o all sides are equal àwọn gbogbo side mẹ́rẹ̀ẹ̀rin ó equal ẹ rí pé kò sírù yẹn nínú parallelogram tó kàn sọ ní parallelogram náà pé kíni àwọn opposite angle wọ́n ṣe kíni wọ́n dọ́gba pé gbogbo side rhombus they are equal in length wọ́n papọ̀ so tí bá wọn so wọ́n papọ̀ ẹ wá rí opposite side náà wọ́n ṣe kíni wọ́n wà parallel ẹ ti rí àwọn side tó kọjú síra wọn báyìí wọ́n wà parallel eléyìí wà parallel sílẹ̀ iná náà ṣe kíni ó wà parallel sílẹ̀ ṣe àpọ̀ bófin kí ló kọ rẹ̀ náà mu ó bófin parallelogram mu so tí bá wọn náà ní pé gbogbo òfin tó wà parallelogram náà ni ó mọ̀ ṣiṣẹ́ fún ṣùgbọ́n yóò mọ̀ ní àwọn òfin tó ṣe kíni tó yàtọ̀ ìkan àbí díẹ̀ so tí opposite angle náà àwọn náà wà equal so tí bá wọn ajá sí pé angle yìí nìsín yóò mọ̀ dọ́gba pẹ̀lú angle yìí eléyìí náà yóò mọ̀ dọ́gba pẹ̀lú kíni yóò mọ̀ dọ́gba pẹ̀lú angle yìí náà so tí bá wọn náà ní diagonal tó yẹ pé intercept wọn so diagonal tó yẹ pé intercept wọn ṣe àpé diagonal kan mo lè rí diagonal kan báyìí mi dẹ̀ sì lè rí diagonal kan báyìí náà ẹ pa ní point of intersection wọn lélẹ̀ ọ̀yà kí lẹ wá ṣàkíyèsí kí lẹ ṣàkíyèsí yẹn ẹ rí pé diagonal yẹn àwọn angle tó wà ní corner yẹn ló ń ṣe kíni ló ń ṣe kíni tó ọba ìṣẹ́ àwọn angle tó wà ní corner yẹn wọ́n bá ní nǹkan bá ìṣẹ́ ẹ̀ gbé mo sọ pé yóò dá sí méjì wọ́n dá wọn sí méjì tó bá ti à ń dá wọn sí méjì so yóò mọ jẹ́ kí diagonal yẹn diagonal méjèèjì yẹn yóò jẹ́ kí wọ́n mọ intercept ní right angle ṣètì pé òfin mìíràn nìyẹn tó ti wà yóò mọ jẹ́ kó mọ intercept ní right angle so àyàsí pé point of intersection ẹ bá pa rhombus papọ̀ tiẹ̀ tó ti ibi tí àwọn diagonal méjèèjì yẹn ti intercept yóò mọ produce right angle ṣe pé kò rí bẹ́ẹ̀ ní parallelogram sọ pé gbogbo rhombus ni ó mọ jẹ́ parallelogram wọn kì í ṣe gbogbo parallelogram òun náà ní rhombus torí rhombus òun tún ní àwọn special property irú eléyìí tí mo ṣàlàyé yẹn kódà irú àwọn rhombus náà ẹ lè lo àwọn Pythagoras theorem àtàbádé bẹ́ẹ̀ sì lè mọ wá àwọn area àti kílókọ ẹ̀ a máa ṣàlàyé rẹ̀ náà so òun ní kíni òun ní line of symmetry ẹ̀ rí pé mo lè pín sí méjì bí mo ṣe pín sí méjì yẹn méjèèjì yẹn tẹ́ bá pa wọ́n dé wọ́n sì dédé ara wọn yẹn fún rhombus bó wà ní rectangle rectangle náà ò le rárá so tí ẹ rí pé àti mọ rectangle wa o gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé gbogbo àwọn òfin tó dìrọ̀ mọ́ parallelogram yóò mọ̀ ṣiṣẹ́ fún rectangle yàtọ̀ sí gbogbo àwọn òfin tó dìrọ̀ mọ́ parallelogram yẹn náà òun náà tún mọ ní àwọn òfin mìíràn tó yẹ kó bá ṣiṣẹ́ ládàáyanrí so tí nínú ta gbọ́dọ̀ mọ̀ ní rectangle náà ní pé kí ni opposite sides are equal and parallel side yìí papọ̀ mọ́ side yìí so tí so wọ́n papọ̀ wọ́n dẹ̀ ṣe kíni wọ́n wà parallel síra wọn so tí àwọn tó wà opposite eléyìí náà ṣe kíni wọ́n wà parallel wọ́n dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ tún wà equal síra wọn náà gbogbo tí ń bá wọn all angles are equal so tí gbogbo angle yẹn wọ́n papọ̀ àjá sí pé n tó fi mú angle yẹn papọ̀ kí ni each angle nínú rectangle ọmọ jẹ́ bá each angle will be 90 degree ìgbà tí wọ́n ti mọ̀ pé papọ̀ wọ́n sì ti mọ̀ pé 360 ní gbogbo interior angle tó wà nínú quadrilateral rectangle quadrilateral ni now àjá sí pé yóò mọ̀ jẹ́ 360 divided by 4 yóò mọ̀ jẹ́ 90 degree ṣẹ́gbọ́n náà tún ní òfin eléyìí tó tún yàtọ̀ sí rhombus pé nínú rhombus òun náà ni pé kí ni diagonal méjèèjì yẹn wọ́n mọ̀ pàdé wọ́n wà perpendicular síra wọn kó a máa rí 90 degree mbẹ̀ ṣùgbọ́n fún angle rectangle angle kọ̀ọ̀kan nù tiwọn yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ ẹni tí a ń pè ní kí ni 90 degree angle kọ̀ọ̀kan mbẹ̀ mo lè ní kí ni mo lè ní diagonal
so ti ba mo lè ní diagonal mo dẹ̀ sì tún lè ní diagonal báyìí náà pé tẹ́ bá wo diagonal yẹn náà lè rí line symmetry yọ ń bẹ̀ torí wọ́n ṣe kíni o wọ́n lè tẹ́ bá gé wọn sí méjì wọ́n lè fẹnu kóra wọn wọ́n fi lè ṣe déédéé so ti pé line interception ṣe pé kò wọn a lè pé rhombus mọ́ báyìí ṣe pé bí tí àwọn diagonal méjèèjì ti pàdé níbi tí rhombus 90 degree ló ṣe kíni o ló produce nínú àwọn tí mo tún fẹ́ ká gbọ́ àlàyé wọn náà ní square torí àkókò square náà ní gbogbo properties tó wà ní kíni tó wà ní inú parallelogram square lélẹ̀ so díẹ̀ ṣùgbọ́n yàtọ̀ sí property yẹn gbogbo side yẹn náà àwọn náà equal ní length gbogbo side yẹn ó equal ní length ó dà gẹ́gẹ́ bí rhombus náà opposite sides wọ́n wá parallel eléyìí wà parallel sílẹ̀ eléyìí náà ṣe kíni ó wà parallel sí arákùnrin yìí náà so each angle ń bẹ náà òun náà jẹ́ 90 degree ìtọ́ka fi yàtọ̀ sí kí là ń pè èyí tó fi yàtọ̀ sí rectangle òun náà ni pé gbèsè gbogbo side rectangle òun papọ̀ àwọn diagonal wọ́n máa ń bisect ní 90 degree ẹ pé tẹ́ bá wo ńgbà ẹ̀jẹ̀ ń tún eléyìí ìgbà tí mo ti mọ̀ pé 90 degree leléyìí jẹ́ ajá sí pé ọmọ bisect wọn eléyìí ọmọ fún mi ní 45 eléyìí ọmọ jẹ́ 45 so yóò mọ̀ jẹ́ 45 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ẹ mo ṣe sọ rhombus wà rectangle ni o square ni o ogun àwọn ọmọ ní àwọn ẹwà parallelogram wọ́n fi sọ pé gbogbo àwọn parallelogram míì parallelogram ni wọ́n ṣùgbọ́n kèsì gbogbo parallelogram ni ó mọ̀ jẹ́ rhombus kèsì gbogbo parallelogram òun ni square kèsì gbogbo parallelogram òun ni rectangle so ti ẹ rí pé gbogbo ọkùnrin lè èèyàn wọ́n kèsì gbogbo èèyàn ni ó mọ̀ jẹ́ kíni ni ó mọ̀ jẹ́ ọkùnrin ọkùnrin ó mọ̀ ní gbogbo àwọn ẹwà tá a máa ń rí lára èèyàn ṣùgbọ́n kèsì gbogbo èèyàn ni ó mọ̀ ní àwọn property tó wà lára ọkùnrin tọrọkùnrin tún ṣe kíni o ó tún ní àwọn ẹwà àdáyanrí kan tó ṣe kíni tó yàtọ̀ sí obìnrin ó yá ẹ já wo àwọn properties non-parallelogram ká tó bẹ̀rẹ̀ ṣe wá so properties of non-parallelogram ẹ kàn jẹ́ n ṣàlàyé ti trapezium ládẹ̀ tẹ̀síwájú tá bá ní trapezium ẹ gbé mo ní trapezium òun náà ni wọ́n máa ń pè ní kíni o trapezoid so trapezium UK standard you know trapezoid tàbí ká gbé ní trapezoid so US nìyẹn so ti bá trapezium lè pín sí méjì o a lè ní non-isosceles ẹgbẹ́ ìtumọ̀ non-isosceles náà nígbà ẹgbẹ́ tí mo túmọ̀ isosceles mo ní bí isosceles ní bí ẹsẹ̀ méjì so pé isosceles náà ní pé ajá sí pé nǹkan méjì ó mọ̀ papọ̀ tí ẹ bá ti ṣe non-isosceles nǹkan méjì ò ní papọ̀ adẹ̀lè ní kíni o adẹ̀lè ní isosceles ọ̀yà bó wà ní kí ni non-isosceles o ṣe ń gbé trapezium leléyìí o tàbá gbàgbé tàbá nírò nǹkan báyìí trapezium ni o nínú àwọn òfin rẹ̀ kápẹ́ mo ní ABCD òun náà ni pé kí ni o àwọn opposite side one pair ìkànnà àwọn opposite side yẹn ni ó máa wà parallel gẹ́gẹ́ bí àpèjúwe irú eléyìí ó wà parallel ajá sí pé AD is parallel to BC ẹ rí pé dàdàngọ́mì kejì yìí wọ́n ṣe kí ni wọ́n wà parallel síra wọn so ti yé bá tó bá jẹ́ pé a bá ń sọ̀rọ̀ nípa kí ni non-isosceles so ti àdẹ̀ní ní axis of symmetry kankan bẹ́ẹ̀ náà so ti yé kò jù bá wọn kò excuse me so òun ò jù báyẹn lọ so ti yé bẹ́ẹ̀ bó ní tó bá yẹ pé bá ní non-isosceles trapezium ńkọ́ isosceles àbí ò láti ńkọ́ báyìí náà ni àbí ó dàbí spelling rẹ̀ náà nù. So, òun náà ni tí n bá nírò nǹkan báyìí. Trapezium nìyẹn náà. Bá ní ABCD. Àwọn opposite sides yẹn wọ́n ṣe kí ni o? Wọ́n wà parallel. Eléyìí, wọ́n wà parallel sí arákùnrin yìí náà. Bọ̀bọ́ yìí náà ṣe kí ni o? Wọ́n wà parallel sí eléyìí náà. Mo ti yé mi báwọn pé yàní BC is parallel to AD AB òun náà wà parallel sí kíni o so wọ́n bínú mo ti ṣàṣìṣe 1 pair nìkan náà ni ó máa wà parallel o
pé trapezium là ń ṣe ẹ má bínú so one pair wọ́n wà parallel BC àti AD nìkan ló wà parallel so ti ṣùgbọ́n àwọn side tí ó wà parallel yẹn àwọn ọmọ equal ní length wọn mọ papọ̀ eléyìí ọmọ papọ̀ mélèé báwọn AB yóò mọ papọ̀ mọ́ kíni o CD yẹn fún kíni o fún isosceles trapezium ẹ wá wo two pairs of equal angles so ti máa two pairs of equal angles àwọn eléyìí angle yóò mọ papọ̀ mélèé ajá sí pé angle A yóò mọ wà congruent pẹ̀lú kíni o angle D eléyìí náà mọ ṣe kíni o yóò mọ papọ̀ mélèé náà so angle B òun náà yóò papọ̀ mọ́ kíni o angle C ẹ dákun ẹ jẹ́ ká di òfin yẹn mú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kite torí àkókò ká mọ̀ pẹ́ ń bẹ̀ so kite náà àwọn adjacent pairs side yẹn náà wọ́n mọ̀ wà equal so ti yé báwọn so one pair of opposite angle bẹ́ẹ̀ kí n yá fún wa so bẹ̀t máa dúró síbẹ̀ lẹ́yìn rẹ̀ á fi wọ́n ṣiṣẹ́ àtàwọn òfin tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ẹ gbé kite lélẹ̀ ẹ bá nírú nǹkan ẹ sá mọ̀ kite tá a fi mọ̀ ṣeré ńgbà kéke so ti yé òun náà ni pé kí ni o adjacent pair kápẹ́ bá ní ABCD so ẹ̀ẹ́dẹ́ àwọn adjacent size so ti yé bá pairs of size yẹn wọ́n dọ́gba o pé tá bá ní nǹkan jẹ́ adjacent so ti yé bá bẹ́ẹ̀ nísìnyí tí bá ní AB so ti yé bá tí bá ní AD tí bá ní BC so ti yé bá tí bá dẹ̀ ní DC àwọn adjacent size yẹn nìyẹn àwọn adjacent size tó yẹ kí wọ́n ṣe kí ni wọ́n wà adjacent síra wọn yẹn o wọ́n ṣe kí ni wọ́n mọ̀ dọ́gba fún kite so ajá sí pé AB mi yóò mọ̀ dọ́gba pẹ̀lú AD BC náà mọ̀ dọ́gba pẹ̀lú kí ni o CD mo rò bó ti yé bá wọn ẹ wá rí àwọn opposite angle yẹn so ti yé bá wọn ìkànnù wọn òun ni ó mọ̀ equal síra wọn ìkànnù àwọn opposite kí ni o opposite sides yẹn ni ó mọ̀ equal síra wọn bẹ́ẹ̀ kẹ́ sọ pé lẹ́yìn àbá tẹ̀lé ìkejì onímọ̀ ṣe kí ni o kò ní mọ̀ equal síra wọn ṣe ń pa lè fa diagonal yọ náà láti bẹ̀ diagonal kan ni o diagonal kan náà lè kí lẹ ṣàkíyèsí ń pé diagonal yẹn náà wà intercept ní kí ni o tó ní right angle so wà intercept ní kí ni o ní right angle ẹ dákun ẹ dáhùn òfin yẹn mú torí wọ́n máa ń béèrè nínú àwọn objective tẹ́ bá ti mọ àwọn òfin rẹ̀ so kò ní jẹ́ kí a dára láàmú má fẹ́ mófin kan yọ kí lẹ lè mú yọ nínú àwọn trial kí lẹ lérò pọpa parallelogram papọ̀ ajá sí pé ní òfin kan tá lè mú yọ nínú parallelogram náà ni pé kí ni o ní parallelogram kan kí lẹ ọyá mo fẹ́ kẹ́yìn náà sọ nítorí pàápọ̀ nínú báyà rectangle tí mo kọ ní parallelogram ní rhombus ní àti square kí lẹ lérò pọpa wọn papọ̀ nítorí pàápọ̀ papọ̀ náà ni pé kí ni àkọ́kọ́ both sides òfin kan nìyẹn both pairs of opposite angles are equal ẹgbẹ kódà kọ máa ẹgbẹ gbogbo side mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ ìtaari náà ni pé kí ni o àwọn sides tó kọjú síra wọn yẹn wọ́n máa ṣe kí ni o wọ́n máa wà equal so ti bá so wọ́n máa wà equal opposite angle are equal so opposite angle náà máa ṣe kí ni o opposite angles opposite sides are equal so nínú àwọn òfin eléyìí tá gbọ́dọ̀ dìmú nìyẹn ẹ dákun a máa lò láti fi ṣiṣẹ́ kò bùkátà láti proof ẹ̀ mọ́ tẹ̀yàn gbé àti ṣe àlàyé yẹn lẹ́ẹ̀kan àti ṣàlàyé rẹ̀ ní ẹ̀ẹ̀kan náà so tí tẹ bá fẹ́ proof ẹ lo congruent property fún ni tàbí ẹ jẹ́ n fi bá intention ní fáfàní àwọn ọmọ waec òun náà ní pé ṣe pé parallelogram kan lélẹ̀ yá bí so tí so kápẹ́ bá ní PQRS ẹ gbé parallelogram mi nísìn mo ti mọ̀ pé kí ni o màá máa ní line of symmetry màá máa ní diagonal kápẹ́ diagonal mi lélẹ̀ ajá sí gbá bí eléyìí ní a tí bá pé eléyìí ní b ṣe hàn pé ìgbà tí mo ti mọ̀ pé eléyìí ọmọ wà parallel sí eléyìí ẹni tó bá ti wà parallel síra wọn ajá sí pé eléyìí náà mọ̀ papọ̀ a1 eléyìí náà mọ̀ papọ̀ mọ́ra wọn kí bó láti mọ̀ pọ̀ papọ̀ alternate angle so yóò mọ̀ papọ̀ mọ́ alternate angle mo rò bó ti ń bá wọn mo sì ti mọ̀ pé angle méjèèjì tó kọjú síra wọn yìí náà mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ papọ̀ so ajá sí pé a
plus b mi yóò máa jẹ́ a1 plus b1 tí n sọ pé p àti r náà ṣe kíni o tí wọ́n dọ́gba pẹ̀lú ara wọn so ti yé bá so ìyẹn náà ni àwọn àlàyé yẹn so nínú àwọn òfin tí mo tún fẹ́ ká tún gbọ́ ń bẹ̀ ta tún mọ ẹni tó tún lè mófin kan yọ ta yóò tún mófin kan yọ ń bẹ̀ ẹ̀pá tí mo mọ̀ pé nínú gbogbo parallelogram nísìn àwọn sáìdì tán kọjú síra wọn àtàwọn áńgù wọn wọ́n mọ̀ dọ́gba kí lẹ tún lè ṣàkíyèsí nípa diagonal wọn tó ti wà ẹ di pé diagonal wọn wọ́n ṣe kíni o ọmọ bisect each other tó ti wà yàní pé yóò pín sí méjì the diagonals gbogbo àwọn béèrè wọ́n kàn lè béèrè lérè fẹ́ báyìí náà lọ́wọ́ yẹn pé èwo nínú àwọn polygon yìí ni diagonal wọn mọ bisect ní wọn mọ bisect ara wọn ẹ di pé parallelogram ni so ti bá so the diagonal of a parallelogram bisect each other ẹ gbé àti ṣe inú àwọn òfin tí mo tún fẹ́ ká yọ ń bẹ nìyẹn ẹ jẹ́ wá fún wa ní iṣẹ́ kan ká ṣe báyìí ẹ jẹ́ fún wa ní nǹkan kan ká ṣe pẹ̀lú àwọn òfin tá a ti mọ̀ ká pé mo bá nírú nǹkan báyìí mo ní parallelogram báyìí ìbéèrè ni o bá ní pq tẹ́lẹ̀ wá jẹ́ 8x minus 66 degree triangle yìí jẹ́ y triangle yìí jẹ́ z triangle yìí jẹ́ 2x plus 30 degree so ìbéèrè wa sọ pé kí ni o find the value of x and y ẹ rí pé kò lè z and x y z ẹ rí pé kò lè rárá òfin 30 kan lẹ lè lò òfin gbogbo òfin ẹ rí pé mo ti mófin méjì wá ní ìsìn kí lòfin aláwọ̀kọ́ àwọn sáìdì tó kọjú síra wọn ó mọ papọ̀ àwọn áńgù tó kọjú síra wọn náà mọ ṣe kí ni o wọn mọ papọ̀ àyàsí pé táwọn áńgù tó bá kọjú síra wọn bá papọ̀ mo lè sọ pé kápẹ́ lè jẹ́ ẹ̀jẹ̀ nǹkan tán eléyìí jẹ́ xr àyàsí pé mo lè sọ pé áńgù p yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o áńgù r so ti yóò máa jẹ́ kí ni 8x minus 66 is equal to 2x plus 30 degree tí bá collect like time means yóò jẹ́ 8x minus 2s àǹfààní àwọn òfin ni ẹ̀tẹ́ wọn mọ̀ theorem òun náà ni pé ẹ mọ̀ lò láti fi ṣiṣẹ́ ló jẹ́ 30 plus 66 ilé máa jẹ́ 6x equal to 96 x wọn máa jẹ́ 96 divided by 6 so kí ni 96 divided by 6 so ẹ rí pé 16 mo ti mọ̀ pé lè jẹ́ 16 àbí tó bá sì mi lẹ́yìn mo lè tún lè yíyà so ṣe é pé 8 times 16 nísìn 8 times 16 128 àbí 128 minus 66 ajá sí pé lè jẹ́ 62 eléyìí náà 16 times 2 32 32 plus 30 eléyìí náà jẹ́ kí ni 62 sẹ́ẹ̀rí kọ́ dọ́gba pẹ̀lú ara wọn ọ̀yà bó la ṣe wá lè ṣe kejì náà ṣe é pé a tún fẹ́ mọ̀ z àti y a tún fẹ́ mọ̀ z àti y mo dẹ̀ ti mọ̀ ipe áńgù mẹ́rin ni mo ní nínú quadrilateral òun náà ni pé tí máa ro mẹ́rin yìí papọ̀ 8x minus 66 kò ní ìdíkẹ́ tó kọ́ mọ̀ pé ó jẹ́ 62 plus 62 so ti yé mi báwọn plus y plus z ó gbọ́dọ̀ fún mi ní kíni o ó gbọ́dọ̀ fún mi ní 360 degree ẹni wọ́n gbàgbé kí ni 360 degree sum of angle nínú kíni o sum of angle nínú parallelogram wa ọ̀yà kí lẹ lè sọ nípa y àti z náà láì dára láàmú y àti z náà mọ papọ̀ mọ́ra wọn mo rò bó ti yé mi báwọn y àti z náà mọ papọ̀ mọ́ra wọn so ajá sí pé mo lè sọ pé lè náà jẹ́ 62 plus 62 124 mo lè sọ pé lè jẹ́ 2y tàbí 2z nígbà pé mo ti mọ̀ pé àwọn méjèèjì ó mọ papọ̀ so ti yé báyìí ṣe pé pẹ̀lú òfin náà ni pé àwọn áńgù tó bá tún kọjú síra wọn náà mọ papọ̀ yóò jẹ́ is equal to 360 so 2y is equal to 360 degree minus 124 2y is equal to what tẹ́ bá yọ ọ̀nkù nínú ara wọn yóò jẹ́ 236 y mi wọ́n jẹ́ kí ni 236 divided by 2 so 118 degree ẹgbẹ́ kò ṣe kí ni ẹgbẹ́ kò ní rárá ẹgbẹ́ kò ní rárá so ti yé wọn ọ̀yà bóòní ẹ̀tún wo orú example ilé ẹ dákun tí ọ̀tẹ̀ bá gbọ́ yé mo gbà yíyànjú kẹ́ wo fídíò yẹn padà bọ́yá ẹ bá láàrin òun ni òjì òye òfin tá a ti kọ́ náà là ń lò so wọ́n nínú dágù tí ń bọ̀ yìí PQRT is a parallelogram wọ́n ní parallelogram ni o so TPS wá jẹ́ kí ni o
is an equilateral triangle. Tó ń jẹ́ equilateral triangle. Ìbéèrè wa sọ pé kí ni o find ká wá àǹtí kí ni angle Q ó mọ jẹ́ àti kí ni o àti angle R. Wọ́n á yà parallelogram yẹn báyìí. Ànírò nǹkan báyìí o. Àbí? So ẹ̀dẹ̀ mọ́ gbàgbé nínú property tá a ti kọ́ kódà kí wọ́n mọ̀ fún wa àti mọ̀ pé àwọn opposite sides ni wọ́n mọ̀ wà parallel. Ilé náà ó wà parallel sílẹ̀. So díẹ̀ bá wọn. So ẹ jẹ́ ń tún. Àbí? So wọ́n á kọ P síbí by P T àbí Q R. But wọ́n sọ pé léyìí jẹ́ equilateral triangle. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta equal. So díẹ̀ bá wọn. Ìta mọ̀ pé léyìí jẹ́ equilateral triangle pẹ̀lú òfin tá a ti kọ́ kí ni dàdàngọ́mì yóò mọ̀ jẹ́ 60. Èyí ń kọ́ 60. Èyí ń kọ́ 60 degree. Ajá sí pé tó bá jẹ́ 60 degree. So díẹ̀ bá wọn. Tó bá jẹ́ 60 degree pẹ̀lú àwọn òfin tá a ti kọ́ kí ni angle yóò mọ̀ jẹ́ ṣe ìpele ìtijọ́ parallelogram báyìí nìsí. So kí ni angle yóò mọ̀ jẹ́ báwọn? Ta ní sọ tí angle yóò mọ̀ jẹ́ angle Q wa nísìn ká pé wọ́n fẹ́ ká wà. So yàn pé angle PQR nísìn PQR òun náà mọ̀ jẹ́ 60. Bó la ṣe mọ̀ pé ó jẹ́ 60? Òun náà ní pé kí ni opposite angle of parallelogram. So ti àtìmọ̀ pé opposite angle parallelogram wọ́n mọ̀ ṣe kí ni wọ́n mọ̀ dọ́gba pẹ̀lú ara wọn. Ajá sí pé lè náà jẹ́ 60 degree. So ti bá bó lẹ́ ṣe á ṣe ṣe yókù. Láti ṣe yókù kò le rárá. Nínú ọ̀nà tó yá náà ni pé kí ni nínú ìròpọ̀ gbogbo àwọn angle yẹn wọ́n gbọ́dọ̀ jẹ́ 360. Mo ti mọ méjì inú wọn pọ̀ jẹ́ 60 àti 60. Méjì yókù náà dẹ̀ sì tún gbọ́dọ̀ papọ̀ mọ́ra wọn. Pé eléyìí àti eléyìí wọ́n gbọ́dọ̀ jọ dọ́gba pẹ̀lú ara wọn. So ti bá wọ́n gbọ́dọ̀ jọ dọ́gba pẹ̀lú ara wọn. Ajá sí pé bó la ṣe máa mọ àwọn nǹkan yòókù bó la ṣe máa mọ. Ta ni ó sọ? Ẹ ronú sí o. Òun náà lélẹ́yìí náà ṣe é pé mo lè fa alternate angle yọ̀ ń bí báyìí. Angle P mi ká sọ pé angle QPS okay S wà ń bí báyìí S mi wà ń bí báyìí angle QPX mi ń bí báyìí. Ẹ rí i pé ó wà alternate sí kí ni o angle TSP. So ti bá ó wà alternate sí ilé. So ajá sí pé ilé náà mọ̀ jẹ́ kí ni 60 degree. Ẹ̀ ń pé alternate angle méjèèjì yẹn ó ti wà alternate. Ẹ má gbàgbé òfin ilé ìta kọ́ lánàá àbí. So ti bá ajá sí pé ilé náà mọ̀ jẹ́ 160. Gbogbo eléyìí ń sìn yóò máa jẹ́ kí ni angle P ń sìn gbogbo ẹ̀ mọ̀ jẹ́ 120 degree. Tẹ́lẹ̀ bá ti jẹ́ 120 degree kí ni arúmi ọmọ jẹ́ 120. Torí mo ti mọ̀ pé kí ni mo ti mọ̀ pé àwọn opposite angle nínú parallelogram ọmọ yìí pọ̀ síra wọn. Eléyìí ti jẹ́ 120 eléyìí náà mọ̀ jẹ́ 120. Ẹ pé òfin yẹn ò ṣe kí ni kò lè rárá o. Ó yẹ jẹ́ tó fún wa nìkan ṣá lè gbìyànjú láti ṣe eléyìí náà ò lè ẹ wo ìbéèrè tó ti kọjá ni o. A ní nǹkan báyìí. So 65 degree Z X Y. So ti bá wọn á níbi báyìí wà parallel. Kò nira. Bó lẹ́ ṣe mọ̀? Ajá sí pé láì dára mi láàmú kí ni Y mi náà mọ̀ jẹ́ 65 degree. Pẹ̀lú òfin wo? Pẹ̀lú òfin pé kí ni o? Opposite angle of what? Parallelogram. Tẹ́lẹ̀ bá jẹ́ 65 ẹ bọ̀ wá pé àwọn dàdàngọ́ méjèèjì náà mọ̀ equal síra wọn. Ajá sí pé mo lè ní 65 plus 65. Gbà tí mo ti mọ̀ pé yóò mọ̀ equal síra wọn tẹ́lẹ̀ bá jẹ́ S. Ajá sí PS lélẹ́yìn náà yóò mọ̀ jẹ́ X plus S is equal to 360. Yóò mọ̀ jẹ́ 130 plus 2S is equal to 360. 2X mi yóò mọ̀ jẹ́ 360 minus 130. Tí yóò mọ̀ jẹ́ kí ni o? 230 àbí? S mi yóò mọ̀ jẹ́ 230 divided by 2. So which is 115 degree. Kò lè. Ọ̀yà ẹ súré wo eléyìí náà. Kápá nírú nǹkan báyìí. Ká gbé mo nírú nǹkan báyìí.
àwa ara ní S triangle kan tó yọ ń bí báyìí eléyìí jẹ́ 124 degree wọ́n láwọn side méjèèjì wà parallel eléyìí jẹ́ A eléyìí jẹ́ B eléyìí jẹ́ C eléyìí náà ṣe kí ni wọ́n lọ wà parallel tó ti yé ṣe pé ká pé béèrè ní ká wá kí ni o find A, B and C láì dára mi láàmú kí ni eléyìí ọmọ jẹ́ ká pé mo bá pè òun ní D ṣe pé D plus 124 degree àwọn ọmọ jẹ́ kí ni o wọ́n mọ̀ jẹ́ 180 degree sum of angle on a straight line àbí yóò máa jẹ́ kí ni o D is equal to 180 degree minus 124 kí ni 180 minus 124 eléyìí jẹ́ 6 àbí eléyìí kù 7 5 ajá pé D mi jẹ́ 56 nítorí mo D jẹ́ 56 kí ni B náà mọ̀ jẹ́ B náà mọ̀ jẹ́ 56 náà torí eléyìí ṣe kí ni o wọ́n jọ dọ́gba pẹ̀lú property tá a mọ̀ tẹ́lẹ̀ náà bá ti jẹ́ 56 mo mọ̀ pé lẹ́yìn náà ó dọ́gba ajá sí pé mo lè sọ pé kí ni o 56 plus 56 plus A plus A gba ẹgbẹ́ A àti wọ́n jọ papọ̀ ìlò ló A àti yóò mọ̀ equal sí 360 màmá ní 2A is equal to 360 degree minus ilé ọmọ jẹ́ kí ni o 112 so ẹ dẹ̀ ṣe síwájú sí so ti yé wa ẹ ṣe síwájú kí ni 360 minus 112 ilé jẹ́ 8 ilé ó jẹ́ 4 àbí so 248 2A ọmọ jẹ́ 248 èmi ó jẹ́ 248 divided by 2 which is 114 so ti 114 náà ni C náà ọmọ jẹ́ so ti yé wa báyìí ìdẹ́tẹ́lẹ̀ bá yé wa kí n fi lè káàdì fídíò yìí ńlẹ̀ nígbò jẹ́ pé a ti ṣe kí ni jẹ́ ìgbà àti mọ̀ mo fẹ́ ká gbọ́ àwọn òfin kan yé àtúnpè ní intercept theorem so intercept theorem yìí náà máa tún mú àwọn òfin méjì náà ọyọ lẹ́yìn rẹ̀ tí a mọ̀ sí kí ni o a máa ń pè ní side splitter theorem ṣẹ́rí side splitter theorem yẹn tún lè lò láti ṣe àwọn similar triangle àbí similar shape eléyìí tá a kọ́ lánàá tàbí angle bisector gbogbo àwọn yẹn ò lé o ẹ dákun kò lé rárá so díẹ̀ ọ̀yà ẹ rí i pé kápẹ́ bá ní parallel line mi báyìí kí ni mo pe line yìí ṣẹ̀pá ní transversal line ni so ti bá wọn tí kápẹ́ bá pé eléyìí ní ABCD so ti yé sẹ́rí ibi tí transversal line yẹn gbà kọjá yìí ibi tí wọ́n ti intercept ibi báyìí so ti yé bá wọn ẹ̀rí ibi báyìí sí ibi báyìí yẹn òun là ń pè ní kí ni o intercept ẹ̀gbọ́n intercept kágbé bá pélé yìí ní báyà bíi EF ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ ó gé ibi tó ti gé àwọn kíní yìí sí méjì báyìí so ti yé báwọn line segment ti EF yìí so ti yé tó dá AB àti CD yìí tó dá wọn sí méjì òun là ń pè ní kíni o òun là ń pè ní intercept intercept wà lófin kan tí n bá ní òfin yẹn náà ní pé kíni o tí n bá ní parallel line mẹ́ta tàbí tó ju mẹ́ta lọ tí wọ́n á gera wọn tàbí pé kíni o wọ́n gé sí méjì níbi intercept yàní níbi transversal wa so then lẹ́gbẹ̀ẹ́ kejì náà wọ́n mọ̀ gera wọn báwọn ní tí mo sọ ní kápẹ́ ń bá ní àpẹẹrẹ kan báyìí a bá nírò nǹkan báyìí gẹ́gẹ́ bí àpèjúwe wọ́n á ní parallel line tó ti ẹ rí i pé wọ́n á ní side gẹ́gẹ́ bá ní A B C D E so ti wà ṣe àpá àwọn méjèèjì wọ́n ṣe kí ni wọ́n ní wọ́n equal ajá sí pé tó fi yẹn sọ ni pẹ̀lú intercept theorem ń sìn tẹ́lẹ̀ bá jẹ́ 3 mo dẹ̀ ti mọ̀ pé léyìí àtẹ́lẹ̀ yìí equal síra wọn ajá sí pé eléyìí náà jẹ́ kí ni 3 eléyìí náà mọ̀ jẹ́ 3 so ti yá báwọn so n tí òfin yẹn sọ náà nìyẹn pé tí bá ní kí ni o intercept theorem òun náà ni pé tí bá ní parallel line so tó ju mẹ́ta lọ tí wọ́n á ní intercept ẹ̀yìn pé intercept tí wọ́n lélẹ́yìí mo ní intercept tí wọ́n lélẹ́yìí so ti wà ibi tó ti gé lẹ́gbẹ̀ẹ́ kejì yẹn yóò mọ dọ́gba yóò mọ wà proportion síbi tó ti gé lẹ́gbẹ̀ẹ́ kejì mo bí à ń gbọ́ àlàyé tí mò ń sọ yé
but kó lè yọ dáadáa a tún ní side split ẹ jẹ́ fi side split theorem náà ṣàlàyé fún yín side split theorem náà lélẹ́yìí kápẹ́ bá nírò nǹkan báyìí ẹ wo irú ní tí mo yà lẹ́ẹ̀kan yẹn ní tó fi yẹn sọ náà ni pé kí ni o kápẹ́ bá ní a b c d e tí bc mi tó bá wà parallel sí de so ti yé báwọn so tó wá intersect side méjì yòókù ẹ rí i pé ó intercept side ẹ rí i pé tẹ́ bá kíyèsí rẹ̀ ó intercept side bc ó parallel sílẹ̀ ó intercept ad ó intercept eléyìí náà ó dẹ̀ wà parallel sílẹ̀ parallel line yìí ó wà parallel sílẹ̀ ìkan ẹ mọ̀ pé triangle mẹ́ta máa làmú ní àbí triangle line yìí parallel line yìí ó wà parallel sílẹ̀ ó wà intercept sí méjèèjì yòókù so ti yé bá òun náà ní pé kẹ́ mọ́ dára yín láàmú so ti yé bá àwọn ratio àbí ká pé àwọn side méjèèjì yẹn ẹgbẹ́ méjèèjì yẹn wọ́n máa wà proportion síra wọn wọ́n máa wà proportion síra wọn wọ́n lè fún wa nírun kan báyìí ká gbọ́n fún wa nírun kan báyìí wọ́n ní a b c wọ́n á ní d e so ti bá wọ́n á ní bí 15 bí báyìí 15 24 wọ́n á ní y bí báyìí wọ́n dẹ̀ ní 13 bí báyìí ẹ mọ́ dára yín láàmú ẹ bùkátà láti dára yín láàmú rárá o àwọn kọ́nà ṣe ìpín tẹ́ bá fẹ́ lò pẹ̀lú òfin tí mo ṣàlàyé lánàá a lè lo similar triangle fún tẹ́ bá dẹ̀ lo similar triangle ìtẹ́ lè lò náà ni pé níbi wáyé ilé wa máa jẹ́ kí ni 15 so tí yé wa so yà ń pé kákó wọn ti ẹ̀ pé léyìí ní similar kilo square so ilé ọmọ jẹ́ kí ni o 15 divided by ẹ̀ pé side aláwọ̀kọ́ ni ṣe ìpófin yẹn ni pé tá bá ti nírú nǹkan báwọn àwọn splitter theorem ni pé tí eléyìí bá wà parallel sí eléyìí tí ó dẹ̀ wà intercept sí àwọn ẹ̀gbẹ́ méjèèjì òun náà ni pé ratio àwọn side méjèèjì yẹn máa papọ̀ mọ́ ratio ẹ̀gbẹ́ kejì so ajá sí pé kí ni o 15 mi bí báyìí so tí ẹ kọ́ ní ẹ̀gbẹ́ kejì yìí náà ẹ̀gbẹ́ bá kọ́ lánàá ká pé mo ní ẹ̀gbẹ́ aláwọ̀kọ́ ní side 1 side 2 15 yóò mọ dọ́gba pẹ̀lú kíní bí báyìí y ọ̀yà eléyìí náà ab ṣe pé ab ń sìn yóò mọ jẹ́ ìròpọ̀ eléyìí àti eléyìí and 15 plus 24 divided by y plus 30 so ti bá ẹ pé mo lè mọ ní tí y mi ò jẹ́ ń bẹ̀ so eléyìí ọmọ jẹ́ kíni o 15 divided by 39 is equal to y over y plus 30 ẹ lo cross multiply ní 39y is equal to 15y 30 àbí 39y is equal to 15y plus 45 so tí ń bá ilé ọmọ jẹ́ 39y minus 15y is equal to 45 tẹ bá yọ àwọn ilé ìkùnà ara yóò mọ jẹ́ 25y is equal to 45 y mi ọmọ jẹ́ kí ni 45 divided by 24 so 45 divided by 24 lánsà yóò jẹ́ ọ̀nà kejì tẹ́lẹ̀ gbà ṣe náà ni pé òun náà ni pé kí n pín triangle yẹn sí méjì ẹ pé mo lè ní BDE yóò mọ jẹ́ 15y ń bí báyìí ṣe ń pín mọ́ ní tí arákùnrin yìí jẹ́ so tí mo dẹ̀ sì tún lè ní bigger triangle náà ABC triangle ABC ṣe ń pé gbogbo ẹgbẹ́ yìí débí báyìí wọ́n mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ 39 tẹ́ bá rò papọ̀ yóò mọ jẹ́ y plus 30 so tí ẹ máa lo congruent rule yín fún wọn so tí ayásígbé side yìí 15 ratio 39 so tí is equal to what y ratio y plus 30 ntí òfin yẹn ń gbìyànjú láti mọ̀ sọ nìyẹn nínú àwọn mìíràn tí mo tún fẹ́ ká gbọ́ yé wọn náà ni pé kí ni o angle bisector kò lè rárá ẹ̀gbá tí mo tún mọ̀ bisector náà ni pé kí ni o kí nǹkan bisect nǹkan méjì tí bá ní triangle mi gẹ́gẹ́ bí àpèjúwe lágbé bá ní triangle ABC so tí wọ́n á ní line tó bisect triangle yìí sí méjì ajá sí pé eléyìí ó jẹ́ x eléyìí ó dẹ̀ jẹ́ x mo bẹ tí mẹ́rin bá tó bisect ẹ̀ lérí d sẹ́rí ratio tó wà láàrin two opposite
àti adjacent yẹn náà two opposite àti two adjacent yẹn náà àwọn náà máa papọ̀ mọ́ra wọn. So two side tó wà ní ratio two opposite àti two adjacent yẹn wọ́n máa papọ̀ mọ́ra wọn. Adjacent pé mo lè kọ báyìí opposite adjacent. Ṣé àìpé opposite lélẹ́yìí ni opposite rẹ o opposite eléyìí náà lélẹ́yìí adjacent ni ẹ mọ̀ wo pé tó ṣe kéésà hypotenuse kó àlè sọ pé hypotenuse tó ra ní right angle ibi tí right angle bá kọjú sí lámọ̀ ní hypotenuse adjacent eléyìí náà lélẹ́yìí náà. So ti bá adjacent pé tí wọ́n sọ ń bẹ̀ ní ká pé tí wọ́n bá pé léyìí ní ABCD ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o àwọn ratio opposite yóò mọ̀ yí kọ̀ sí ratio adjacent. So adjacent pé lọ́mọ jẹ́ C divided by D is equal to A divided by B. So ti bá so bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe ni òun náà ni angle bisector theorem. Ẹ jẹ́ wá fún alápẹ̀rẹ̀ kan ká pé mo nírò nǹkan báyìí nǹkan. So ti ABC ìbéèrè wa wà mo ní 12 bí báyìí mo ní 20 bí báyìí. So ti mo wá ní x mo ní 16 bùkátà láti dára mi láàmú ká pọ́n kọ SX. So ti ìtumọ̀ náà ni pé méjèèjì èyí tó wà bí báyìí ó ti bisect angle B àjásí pé tó bá ti bisect ẹ̀ báyẹn ratio opposite angle méjì triangle méjèèjì yẹn yóò mọ equal sí ratio adjacent wọn. So ti kí ni dẹ̀ ní opposite ṣe pé opposite wà bí báyìí x àti 16 àjásí pé màá ní s ratio 16 is equal to kí ni adjacent wọn kí ni adjacent alákọ̀ọ́kọ́ 12 kí ni adjacent ẹlẹ́ẹ̀kejì 20. So ẹgbẹ́ tí n bá ṣe síwájú sí ilé ọmọ jẹ́ 20s equal to 12 times 16 s mi ọmọ jẹ́ kí ni o 12 times 16 divided by what? So divided by 20. So 6, 10, 3, 5. So D1, yóò máa jẹ́ kí ni 48 divided by 5. Yóò máa jẹ́ 48 divided by 5. Eléyìí ni bẹ́ẹ̀ ṣe máa ṣe. So pẹ̀lú ògo Ọlọ́run bá máa dúró sí bíbá yìí ní èní. So máa dúró sí bíbá yìí léni. Tó bá di ọ̀la, agbọ́ Ọlọ́run bá a máa tẹ̀síwájú a máa bẹ̀rẹ̀ circle theorem. So ẹ rí i pé ń ta ṣàlàyé òun náà ní kí ni o àṣàlàyé polygon àwọn interior angle no polygon àti àwọn exterior angle rẹ̀ àṣàlàyé àwọn polygon oríṣiríṣi tá lè ní pàápàá jùlọ ti quadrilateral àti àwọn ẹwà eléyìí tí ó wà fún. So ala ní parallelogram adẹ̀lẹ̀ ní non parallelogram parallelogram ní pé tí n bá ní rhombus rectangle àti square a ní non parallelogram bákan náà wẹ̀ sọ àwọn òfin eléyìí tọrọ mọ́ gbogbo wọn. Nínú àwọn òfin èyí tó ṣe pàtàkì tí mo fẹ́ ká dìmọ̀ náà ni pé kí ni o ìròpọ̀ angle ìròpọ̀ interior angle no polygon kan yóò mọ̀ fún wa ní n-2 times 180 degree. So ti bá mo dẹ̀ sọ fún wa pé gbogbo polygon la lè mọ yọ kíni látara rẹ̀ la lè mọ yọ triangle látara rẹ̀. So mo ń rọ̀ wá láti tún àwọn ẹ̀kọ́ náà wò títí tá a fi pàdé lọ́la lágbára Ọlọ́run bá. Mo kí wa púpọ̀ tí a dára mọ́ ètò náà ẹ ṣeun púpọ̀ ó dìgbà.